kí lorúkọ ẹ hello. Olúwaṣeyì. Ògúnlétí Olúwaṣeyì Michael. Ògúnlétí. Bẹ́ẹ̀ni sà. Olúwaṣeyì ìlú wo. Ọmọ Ifẹ̀ ni sà. Ifẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ifẹ̀ o dáyé Ifẹ̀ o yè. Ibi ojúmọ́ ti mọ́ wá. Kọ́lọ́ ó sì jẹ́ kí àwọn ṣàǹkóṣàǹkó fẹ̀ kí wọ́n wà ní ibi tí wọ́n ti lè rí ọmọ wọn kan tó wà lórí ètò ta lóye ibi ayé lọ láàárọ̀ yìí. Olúwaṣeyì ńlẹ̀. Yes sir. Mo ti ní kí wọ́n bá mi wò ṣe kó tó di pé ọ̀rọ̀ rí báyìí rẹ̀ rí báyìí kí wọ́n bá mi fi Ṣèyí Ògúnlétí kí wọ́n fi hàn Ògúnlétí kí wọ́n fi hàn Ṣèyí tí ẹ rí yìí ojú yìí ò rí báyìí tẹ́lẹ̀. Ara sà. Kò rí báyìí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sà. Olúwa o ṣé wọ́n á bá mi fi sí wọ́n á fi sí ẹ jọ̀ọ́. Ṣèyí Ògúnlétí tó wà ń bí ọ̀rọ̀ rẹ̀ nítàn ẹja bẹ̀rẹ̀ tàn láti bírin àdùn yẹn ṣe jẹ́ pẹ̀lẹ́ Ṣèyí. Yes sir. Ìgbà wo ni kíní ìbẹ̀rẹ̀ bó ló ṣe jẹ́. Ó bẹ̀rẹ̀ ní ọdún 2023. 2023. Bẹ́ẹ̀ni sà. Oṣù wo. Around December. Bẹ́ẹ̀ni sà. December 2023 so yóò pọ̀ ọdún méjì ní December tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ni sà. Olúwa kí lẹ̀ ń ṣe níṣẹ́ gan. Engineer sà. Engineer. Irú engineer wo. Floor engineer. Ẹ máa ṣe tiles. Bẹ́ẹ̀ni sà. Bó wàá ló ṣe jẹ́ gan. Gbogbo ẹ bẹ̀rẹ̀ ní ọdún 2019 nígbà tí àwọn Economic Financial Crime Commission àwọn EFCC tí wọ́n wá sí ilé ọ̀dọ̀ wa ní. Mo dẹ̀ fẹ́ kí wọ́n fi hàn bó ṣe rí tẹ́lẹ̀ kó tó di porí báyìí sìn ní ntẹ́mi rí lẹ́yìn ìtọ́jú yẹn tó yọ bí ìgbà tó fẹ́ yọ bọ́lẹ̀ o tún ní nǹkan bíi gẹ̀gẹ̀ obìnrin ní gẹ̀gẹ̀ máa mú mi mọ̀ pé gẹ̀gẹ̀ lè mú ọkùnrin náà bíi gẹ̀gẹ̀ òun náà tún wà ń bẹ̀ kí ni ntí ó fà á ni mo fẹ́ mọ̀ kó tó di pé màá bá dókítà sọ̀rọ̀ lẹ́yìn tí n bá dókítà sọ̀rọ̀ màá wá bẹ̀ ní rìnrìn àjò tá a bá máa rìn lórí ẹ̀ lẹ́sẹ̀ yẹn. Gbogbo ẹ ó bẹ̀rẹ̀ ní ọdún 2019 nígbà tí àwọn EFCC tí wọ́n arrest mi. Bó náà ṣe arrest ẹ kí ló ṣe. Wọ́n kó mi mọ́ àwọn ọ̀rẹ́ mi ní Alákíá airport ní Ìbàdàn. Bẹ́ẹ̀ni sà. Ok ẹ gbé bàálù wálé ni àbí ẹ fẹ́ gbé lọ sí nìkan. No airport yẹn residential area. Bẹ́ẹ̀ni sà. kì í ṣe inú airport. Gogo. Okay. So ibẹ̀ ni wọ́n ti kó mi mọ́ àwọn ọ̀rẹ́ mi. So at the end of the day all sentence me lọ 6 months imprisonment. 6 months kí ni wọ́n lè ṣe. wọ́n ní mo ṣe fraud. Ẹ ṣe fraud. Yes sir, which I wasn't guilty. You weren't guilty. Wọ́n wá send ẹ lọ sí prison. Bẹ́ẹ̀ni sir. Oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ni sir, Agodi correctional service. Agodi ń bì nìbàdàn. Agodi nìbàdàn bẹ́ẹ̀ni sir. So ibẹ̀ ni infection yẹn ti wọ inú ara. Infection ni. Bẹ́ẹ̀ni at first mi ò ṣàkíyèsí torí ìgbà tí mo dé I was feeling very fine. So lóṣù mẹ́fà ń tán. It was 3 months actually. 6 months is 3 months. Prison calendar is 3 months normal calendar. Bẹ́ẹ̀ni sir. So mo lò 1 month ní sẹ́ẹ̀lì àwọn EFCC, mo lò 2 months ní Agodi correctional service. So àti bẹ́ẹ̀ ni infection ẹ̀ ti wà náà àti mi ṣàkíyèsí. Until 2023 December ni mo tó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí. Mo kàn sùn mo jí ní àárọ̀ ọjọ́ kejì mo rí pé ojú yẹn ó ti wú. At first mo kọ́kọ́ rò pé bóyá ojú ni ó dùn mí, so mo ní àbúrò tó ń ṣe chemist. Mo pè ó ní kí n wá ra eye drop, mo sì ra eye drop yẹn náà mo dẹ̀ lò mo dẹ̀ rí pé kò ṣiṣẹ́.
until táwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí pé àkíyèsí mi àwọn pé àkíyèsí mi sí pé a lọ sí hospital o kíní yìí kì í ṣe nǹkan tí o lè fi ọwọ́ kékeré mú so mo wá lọ sí University College Hospital Ìbàdàn UCH ní Ìbàdàn bí lọ́ba mú ìrù kìíní UCH ní Ìbàdàn bí. bẹ́ẹ̀ni sà. ok ngbà tẹ wá lọ sí UCH nǹkan. so ìgbà yẹn náà ni mo tó mọ̀ pé thyroid ni nǹkan tó ń ṣe mí. thyroid nígbà mo gbọ́ thyroid kìíní ọ̀pá tí a máa fi ṣe kìíní asbestos yẹn ni mo pè é mo ti wá bẹ̀ Dr. Adékànbí pé kí wọ́n jọ kí wọ́n bá wa gbọ́ torí mo máa enjoy kí n ní expatriate directive lórí nǹkan kó tó di pé a gbé ẹsẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ kí n wò Dr. Adékànbí mi mà bóyá ẹ wà lójúpọ̀ ńbẹ̀. pẹ̀lẹ́ mo ń gbọ́ ẹ̀ka ọ̀rọ̀. ẹ máa ṣeun gbogbo gbá ẹ jọ ṣé ẹ ń tẹ̀lé wa lọ bá a ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí. mo ń tẹ̀lé yín. ẹ ń tẹ̀lé wa. mo ti rí bẹ́ẹ̀ ni. mi ì mọ̀ bóyá ẹ rí bí arákùnrin yìí ṣe rí àti n tó sọ jáde lẹ́nu. ẹ̀ẹ́dẹ̀ ń ṣàlàyé ní ṣókí kò ń ṣe wípé inú ẹ̀wọ̀n ló ti kíkẹ́ rárá kò ń ṣe àrùn téèyàn máa ń gbé láti ẹnìkan sí ẹnìkan rárá. kìnìún yẹn ti máa ṣẹlẹ̀ sí kó tó di ìgbà yẹn gbègbè ọkùnrin ló ní ọ̀tá pé ní gbègbè. ṣé ọkùnrin máa ní gbẹ̀gbẹ̀. bẹ́ẹ̀ ni kò kàn ó kàn ṣọ̀wọ́ ni ọkùnrin máa ń ní gbègbè o. tọkùnrin bá ti ní gbègbè yóò ti gbé yín báyìí. ok. so bó ṣe wà yẹn ó máa ní àwọn tá à ń pè ní endocrinologist tí field wa ló máa ń tọ́jú nǹkan báyìí ṣùgbọ́n ó bí àwọn pẹ̀lú nǹkan tí mo rí ó láwọn kankan tó yẹ pé à ń pè ní hormones chemical nù ara tí o kò gbúdọ̀ pọ̀ ju level kan lọ tó pẹ̀lú bí mo ṣe rẹ́ nìyẹn ó ti pọ̀ ju level kan tó yẹ pé àwọn oògùn kan ló máa stabilize tó fẹ́ tó òun fẹ́ ronú wípé àwọn máa fi ṣe abẹ yọ tòótọ́ bá wá yọ tán ni wọ́n máa wá ṣe àyẹ̀wò lórí ẹ̀ bóyá bóyá jẹjẹrẹ ni o àbí kò ṣe jẹjẹrẹ. ìdí ó jẹ́ jẹjẹrẹ. àmì gbọ́n àfi tí èèyàn bá yọ tó bá ṣe àyẹ̀wò yẹn jọ ó tó láyẹ̀wò kan náà téèyàn lè ṣe kéèyàn tó fẹ́ tó ń yọ à ń pè ní FNAC fine needle saturation cytology ṣe téèyàn bá ṣe èèyàn á ti ní àìdíà tó bóyá tó bá yọ bóyá ó máa wá ní ìdí chemo àbí kò ní ìdí chemo àbí ó ní ìdí radiation àbí kò ní ìdí radiation. ìwọ tó bá ṣèṣì ó lè sọ̀rọ̀ ẹ̀bọ̀ ó kọ́kọ́ máa ní àwọn àyẹ̀wò kan náà. ẹ jọ bóyá ká bẹ̀rẹ̀ àyẹ̀wò yẹn ṣé ó lè máa bọ̀ láàárọ̀ yìí a máa ti kú láàárọ̀ ó ti ń lọ bí ọ̀sán. kò sígbà téèyàn rẹ̀. ok a ṣe wà láyé yàrá lálẹ́ta kí lẹ́ wí sà. kò sígbà tó lè ṣe àyẹ̀wò yẹn fún wọn. kò dáa bàbá kúrò lórí ètò màá ní pé bóyá kí ó máa bọ̀ ẹ jẹ́ àṣàyẹ̀wò nǹkan mọ̀ bí tá à ń lọ lórí ẹ̀. lóṣòro ẹ ṣe bá rí nǹkan wú sí wọn lọ́rùn ẹ̀dẹ̀ máa rí pé ojú wọn ń pẹ́ ní pé ojú. ó ti dàbí ẹni pé ó fẹ́ yọbọ́. bẹ́ẹ̀ ni kíní thyroid tuberculosis la máa ń pè ọ́ ara features táwa máa ń rí as a doctor nìyẹn wípé ó láwọn sign tó yẹ pé tá a bá rí láì sọ fún wa gan àti máa mọ 90% nǹkan tó jẹ́. bọ̀ ó dàbí pé ẹ ti ṣe ok àyẹ̀wò support ẹ̀ ni. kí ó dàbí pé wọ́n ti ṣàwọn àyẹ̀wò kan tẹ́lẹ̀ àbí. tó bá ti ṣe ń kọjá wò a kò dání sọ̀rọ̀ ọ̀ṣọ́gbọ̀. ẹ ṣe púpọ̀ dókítà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣe gbogbo ìgbà he is always there for us ọlọ́run ní padà lẹ́yìn yín kí ni ẹ ṣe sà kí ni scan yìí ó mú dání tó bá ń lọ sí skyline láàárọ̀ yìí.
Olúwaṣèyí Michael ṣe kí mo kí ló fẹ́ rí bẹ́ẹ̀ kí èwo mo dámọ̀ nù. èwo ló dẹ̀gẹ̀ gbọ́ wá gbé dání bẹ́ẹ̀ ni pé. ok àwọn test tí mo ti ṣe lélẹ̀. àwọn test kankan nìyí kódà tá a bá ti parí ètò a ó kọ́ lọ síbẹ̀ yẹn mo mọ̀ pé wọ́n ti ṣe costing ní usage àbí anyway a lọ sí hospital Skyline tá a bá ti ṣe tán wàá lọ síbẹ̀ bóyá wàá lọ tún scan ṣe ni bóyá èyí náà dẹ̀ ni wọ́n á read wọ́n á fún mi ní situation report bó bá ṣe jẹ́ by Saturday a ti gbọ́ pínpín story tí ó bá máa ń bọ̀ nbẹ̀ ṣé ó ń ro ẹbẹ̀ yẹn orí ń fọ ẹ̀yìn ń dùn ọrùn ń dùn. àràsà ó máa ń tètè rẹ̀ mi. ó máa ń tètè rẹ̀. bẹ́ẹ̀ sà. It shall be well. Yes, sir. It shall be well. It shall be well. ẹ dákun ẹ bá ń fi ojú ti ìbílẹ̀ wa náà wò by Saturday a mú rìpọ́ọ̀tù ti kidney tá à ń ṣe lọ́wọ́ a mú rìpọ́ọ̀tù yẹn wá then màá mọ ibo láàrin lórí ọ̀rọ̀ ti ṣèyí náà ṣùgbọ́n báyìí ẹ bá mi account number wo ni a lè fi raise báyìí account number wo àbí ká measure kíni tí a lè rí fún by using Koto Anus account number ẹ̀jẹ̀ à decide lórí yẹn tá a bá lọ sọ́jà tá a bá padà dé Bọ́sún Roger. bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ wàhálà ìbọn lápọ̀jù ìdààmú.